No, that is parking space wa but a ti pọ̀ jù. Nígbà tí ìfẹ́ bá ń bẹ ní ìfẹ́ dùn mọ́ o lọ́jọ́ tí dúkùú òun ọ̀tẹ̀ bá ṣẹ́rí wọlé onírúurú kò bá kùn gbé ọ̀rọ̀ náà ni ó máa ń tẹ̀lé o fídíò tí ẹ̀ ń wò yìí nígbà tí nǹkan dùn dáadáa láàrin wọn ni o ṣèbí Mohbad ló kú ọkùnrin olórin yìí ni ó ṣàìsí láwọn ọ̀rọ̀ ìmùlẹ̀ ìbáṣepọ̀ tó wà nínú ẹbí àwọn alọ́bàdàn tí ó wà níta gbangba tẹ́ ò bá gbàgbé láìpẹ́ yìí náà ni bàbá Mohbad sọ lórí rédíò kan nílùú Ìbàdàn lórí ètò gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ni Oríyọmí Hamzat ló lọ níbi tó ti bẹ gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n dìde ìrànlọ́wọ́ sóhun nítorí ọmọ òun Mohbad kò gbọdọ̀ kú gbé àti pé òun nílò owó èyí tí òun yóò fi ṣe àyẹ̀wò DNA láti fìdí ẹ̀ múlẹ̀ dáadáa wípé lóòótọ́ ọmọ òun gan ni Liam ọmọ tí Wùmí bí fún Mohbad ń ṣe gan. Nínú fídíò kan náà ni a tún ti rí Ìyábọ̀ Òjó níbi tó ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ DNA kò ṣe DNA Wùmí ń retí bàbá Mohbad o bẹ́ẹ̀ ló sì jọ pé owó pàpà ní ṣe nínú àyẹ̀wò ọ̀hún ohun tó sọ rèé o. díẹ̀ ń pè Wùmí mo bá dẹ̀ pè Wùmí ẹ ló Wùmí o báwo ni o ọmọ mi ń kọ́ o ṣó wà dáadáa o ìwọ ń kọ́ o ṣó wà dáadáa o mo ní ó dé ẹ̀ ṣe DNA test mo ní ó ní kò tí sẹ́ni tó wá bá òun mo ní wọn ò tí wàá bẹ wọn ò tí pé wọn náà ò tí pé orí social media làwọn tí ń rin wọn ò tí wàá bá òun wọn ò tí wàá bẹ ẹ mo nínú lọ́ọ̀yà dájú ò tí pè ẹ wọn nínú lọ́ọ̀yà dájú ò pé lọ́ọ̀yà ẹ wọn nínú your father-in-law's lawyer has not called your lawyer wọn nínú let me ask again mo fẹ́ bèrè again ní sọ̀rọ̀ ó ní yes ma. Money for the DNA test. Only yes, ma. Money, what are you doing about it? Only I'm still waiting, ma. Money waiting for who? Only my father-in-law has not contacted my lawyer. Your father-in-law has not contacted your lawyer. Only yes. Or his lawyer has not contacted me or my lawyer. Okay. So nígbà tí wọ́n ti contact ara wọn láti ṣe DNA test. Báwo ló ṣe fẹ́ ṣe DNA test? Exactly. Good point. But ma, tó bá fẹ́ ṣe DNA test òun ní kó má ṣe DNA test but òun ṣé owó òun ló máa fi ṣe DNA test ló béèrè question lọ́wọ́ mi. Ọmọ dáadáa kárí ọkọ mi wò mí. Ó béèrè question lọ́wọ́ mi ó ní ma, I don't know, is it my money I will use? Me, I don't have money, you know me, I'm managing, I'm not working, I'm taking care of my baby. You understand? I'm managing, no. Is it me that will use my money to go and do DNA test? It's the people that want to do DNA test now that would come and pay for the DNA test. They will do it here in Nigeria and they will do it abroad. Lákòótán nígbà tí ìfẹ́ bá ń bẹ ní ìfẹ́ dùn mọ́ ìfẹ́ tó kú lójijì nínú ẹbí alọ́ba ìyẹn náà ni Mohbad o èyí tó gbé ẹbí yìí sójú ọ̀gbagadè tó ní wá ń wí tẹ́lẹ̀yìn ń sọ. Alore TV Alore TV nílé nínú òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó ẹ máa wò ó.